ṣàmọ̀ pé Ògún lónírin abiná lẹ́nu ní Ṣàngó Arábá ń bí lọ́kọ́yá èmi ló ní fújì mi original Karugbe original worldwide èmi lọ original Karugbe tó. Alangere o alangere leto bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí alangere leto. Nígbà yẹn tèmi bá lọ ṣe l'Abẹ́òkúta àwọn Rihanna àbí tí n bá ń kọ ni wọ́n máa ń wòran bẹ́ẹ̀ gbà yẹn. Rihanna wo? Rihanna máa ń jà láwọ yẹn wọ́n máa ń wòran bí tí n bá ti kọrin l'Abẹ́òkúta ni Àlàó dẹ̀ dé ṣòyìn òun náà lè ti máa kọrin ní bẹ́ẹ̀ pẹ̀tẹ́ tí mo ti l'Abẹ́òkúta mi ìrà láwọ orí o. Ayé handsome káwọ́ sórí làwàdé o. Ìwọ handsome ibi tá a bá ti fẹ́ anywhere tá a bá ti fẹ́ ṣe dé ńgbà yẹn tó bá jọmọ tó tà pa ò lè wá bẹ́ẹ̀ o Àlàbí náà lè jẹ́rìí sí i. Karugbe original. Wàláì tàláì kò sí eléré tó gẹṣin lágége àfi Karugbe nìkan. Kò sí eléré tó gẹṣin lágége. Alangere leto ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tó ṣẹ̀yọ. Nígbà tó wá di pé Àlàó kọrin yẹn àwa lọ̀gá olórin ilẹ̀ gbámọ̀ ló ṣàbí àjáyé ìbí náà wá ṣe rẹ́kọ̀dì kan báyìí pé kò sọ ọmọ oko tí ó fojú dọmọ Èkó àfọmọ ìṣù bá ń ṣe kò sọ ọmọ oko ọ̀rọ̀ ni kò sọ ọmọ oko. à ń gbórin Alhaji Barrister ń gbà yẹn àti Alhaji Kollington a máa ń gbọ́ orin wọn ń gbà yẹn ibẹ̀ ni ọ̀rẹ́ mi tara sóòdì school ó dún láti jó ẹ̀wọ̀n tún lélẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ̀ nìyẹn bá ṣe sọ fújì tiwa ní ṣókòmìlò nìyẹn fújì ṣókòmìlò fújì. ọ̀bẹ ọ̀tọ̀ pé àwọn àgbàlagbà tí mo bá o ní mo ṣe àwọn Alhaji Shina Akànnì àwọn Alhaji Kabaka Paso báwọn yìí máa ka Paso máwọn tí mo bá ní ìdíṣẹ́ fújì. olórin ni bàbá mi olórin ni ìyá mi. irú orin wo ló ń kọ? Bàbá mi ń kọ Sakara. Kí lorúkọ wọn? Ganiu Adisa. Àwọn náà ti kú báyìí. Ọlọ́run foríjì wọn. Wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ jà wọ́n jà bóyá tẹ́ wọn lọ́rùn ọtí tí Karugbe náà Ṣẹ̀fíù. O. Ó yá ẹ̀jẹ̀ jọ máa wo Alangere leto. Jìnnà sí ọmọ mi ni gbogbo àwọn Karugbe tó wá kú. Òkè sẹ́yìn lẹ kọ́kọ́ jẹ́ Karugbe ni. Bẹ́ẹ̀ni. Karugbe kí ló fa Karugbe yẹn? Bí alias lápapọ̀ mọ́ra wọn tó fi di Karugbe yẹn a lè kọ́ ní English a lè kọ́ ní Yorùbá. Tá bá fẹ́ kọ́ ní English báwo la yẹ máa kọ́? Karubay Karugbe. Ní Yorùbá ńkọ́? Karube. Kí ló wá fa Karugbe? Nǹkan tó fa Karugbe ni pé Èkó ni mò ń gbé. Ok. So mo dẹ̀ ń lọ sí school Sango Ọ̀tà ń bí. Ok. Náà tá bá dé ní weekend táwọn tó kọ́ sọ pé àwọn ò kárí jáde èmi alẹ́ mi kárí. So always carry me. The initial mi BAY BC Ayinde. So ẹni tí ó bá ti jẹ́ kankan nínú ẹ̀ kò lè sọ pé òun jẹ́ Karugbe àbí tá a máa jẹ́ ọmọ iṣẹ́ mi. Karugbe. Yeah. Ó lẹ́yìn tí ń rówó tẹ́ fi ń kárì gbà yẹn. Àwọn parents wa wọ́n ṣe table tennis fún wa lé. Okay. Our rent. Then our parents wa ní àwọn danfo tó ń ṣiṣẹ́ tèmi bá ti dé weekend ó ní tèmi náà máa bá ṣe conductor nínú wọn. Ẹ ṣe conductor? Rẹpẹtẹ. Ṣe conductor láì gbé. Àwọn àdúgbò lẹ ṣe conductor dé? Láti ju Ṣàgá lọ́dẹ Kẹjà olójú táwọn mọ́tò tí wọ́n máa ń ná nìyẹn gbà yẹn. Àwọn bus stop mélòó ló wà ń bẹ̀ tẹ́ mọ̀? Àpọ̀. Ẹ dárúkọ ẹ̀. Láti àgè pẹ́ńsìlì máa ń sìn. Mọ́ṣáláṣí Alájà. Ajá 1. Ajá 2. Pẹ̀rọ. Òtúbù. Mayor bus stop. Guinness. Abestos. Wọ́n lè ṣeré o. Báwo lè ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan? Láti skul náà mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn. Skul kẹ̀? Bẹ́ẹ̀ni. Lọ́nà wo? Nítorí pé ní Sango high school yẹn principal wa nígbà yẹn Johnson Ọ̀nàbànjọ àbúrò gọ́fìnà Alógùn state nígbà yẹn ni Bísí Ọ̀nàbànjọ òun ni principal tiwa ó rẹ̀ jẹ́ nǹkan tó fẹ́ràn gbogbo nǹkan kò fẹ́ kẹ́ni kankan
kó kan lésì síbì kan so òun ló jẹ́ ká mọ̀ pé tó bá ti di after 2 subjects every Wednesday kí each student ká máa bọ́ta nǹkan tó bá mọ̀ pé ó lè ṣe kó máa ṣe yàtọ̀ sí pà ń gbá bọ́ọ̀lù ṣe àwọn náà là ń gbá bọ́ọ̀lù fún school wa náà àwọn náà ni choral group àwọn náà ni cultural group so nǹkan mi ti ká dúpọ̀ àmọ̀ ṣe kó máa ṣe àwọn òpè ẹwà àwọn afẹ́ máa kọ fújì náà fújì gangan la fẹ́ kọ ó máa ní nǹkan tó attract yín sí fújì. Nítorí pé à ń gbórin Alhaji Barrister ń gbà yẹn àti Alhaji Kollington a máa ń gbọ́ orin wọn ń gbà yẹn orin wọn yẹn tá à ń gbọ́ yẹn àti Alhaji Fancy Ayalamu so ìgbà yẹn náà ni Wasiu Ayinde tí wọ́n dé àti ń gbọ́ tààlà so disco díẹ̀díẹ̀ wọ́n á lọ́rẹ̀ẹ́ kan Síkírù lòun jẹ́ èmi ń jẹ́ Ayinde àbáni àná wọn máa jẹ́ Síkírù Ayinde ṣé o ṣe nítorí Barrister ni o bá ṣe bẹ̀rẹ̀ díẹ̀ ni mo mẹ́ta fẹ́ ń bẹ̀rẹ̀ tá a ṣe ń dọ́gbọ́n ṣe bẹ́ni pé à ń ṣe rìhásà yẹn ibẹ̀ ni ọ̀rẹ́ mi tààlà so disco ó dùn láti jó ẹ̀wọ̀n tún lélẹ̀ wáyé tó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ̀ nìyẹn ìyẹn tètè wá já sí wa lẹ́nu bá ṣe sọ fújì tiwa ní ṣókòmìlò nìyẹn fújì ṣókòmìlò fújì ní school ọ̀rọ̀ ẹ̀rí kọ́ owó fújì ṣókòmìlò bẹ́ẹ̀ ni but ṣe mọ̀ nítorí pé àwọn èèyàn ti rọgbà yí wa ká àwọn tó mọ̀ òwe tó ẹpọ́n wà lọ́dọ̀ wa ẹ tí wọ́n máa jẹ́ ṣókòmìlò pé ìyẹn ò wá pa o wípé ó yẹ ká wo orúkọ mi ká máa jẹ́ ọ̀rẹ́ mi kan ó ti léètì nísìn mi nígbàgbé ẹni gbogbo ọjọ́kọjọ́ Lateef Babatunde Siko àwọn yẹn ìwé ni wọ́n ó dẹ̀ fẹ́ràn nǹkan tá à ń ṣe yẹn ló bá ní ó ní ká má jẹ́ ṣókòmìlò yẹn ó ní orúkọ alias ni yẹn ká papọ̀ mọ́ initial mi ká kó nǹkan tó lè mú wa ṣe mọ̀ pé CARUBAY ni ṣe mọ̀ pé carry CARY ni carry BAY ni Bísí Àyìndé abápa méjèèjì pọ̀ ó wá jẹ́ Caribbean ẹ̀hún sọ́tà bá fi ń kọrin ọ̀rẹ́ mi Caribbean ṣe é di pé kò sound well nígbà tó yá àti ń lò lọ àti àrùn mọ́ ó kàn tó ronú jọ́kọ̀ ní pé ó ní ká yọ wáyé yẹn kúrò ó wá ní ká tó gbogbo orúkọ mi sílẹ̀ báyìí ká kọ kẹ́ni ẹ̀ ní Yorùbá náà Caribbean yẹn ó ní ká kọ Yorùbá so nítorí nǹkan Yorùbá yẹn ó kàn rí pé jẹ́ ká fi yú sẹ́yìn ilé ká fi kó lè dùn pé ó kàn fi yú síbi kan bẹ́ẹ̀ ó kàn di Caribbean ni ó ní ká yọ wáyé yẹn kúrò ó ní ká jẹ́ kékeré yẹn máa jẹ́ Caribbean báyìí fi kọrin wo nìyẹn ó dẹ̀ lọ straight. orin wo lẹ fi kọ́ wà yẹn. orin Wasiu náà la ń sìn jẹ. ìwọ ọ̀rẹ́ mi Caribbean. ìwọ ọ̀rẹ́ mi Caribbean system ó dùn láti jó mo dá sìn jẹ náà nìyẹn so pàṣẹ fi ń gbìyànjú ẹ lọ nìyẹn ó wá di pé kíní yẹn Ọlọ́run wá fàṣẹ sí ní school ó di pé every Wednesday yẹn àwọn other schools náà máa wá sí school wa ní time after 2 subjects yẹn wọ́n ti náwó fún wa àti ní all day wà ní school wa ní all day ni wọ́n ti wá ń bá wa ṣé àti mo bàjẹ́ school wa yẹn kò ló ga àwọn iṣẹ́ àwọn onírin yẹn tàbí both and not both náà máa fi mú wọn ìta bá ti rí kan tó bá ti já báyìí àbí mi tó ti jà tó máa dọ́gbọ́n jà fúnra wa òun là sọ di jazz tó fẹ́ sí music ni àwọn ará school yẹn gbọ́ àwọn gbọ́ school wo lẹ pè báyìí Sango Ọ̀tà high school ẹ̀yin ará Sango lára tó bá ṣe àyín jẹ́ wọ́n gbọ́ wọ́n wá dijọ́ kan wọ́n fẹ́ ṣe PTA meeting wọ́n bá ní ṣàpè tó bá fẹ́ ṣe PTA meeting wọ́n máa gba speaker tó máa fi sọ̀rọ̀ ni then ní school yẹn gbà yà tí wàá pé bí ẹni méjì mẹ́ta tó ń kọ fújì o àwọn junior àwa ní first set ń bẹ̀ o àwọn junior wa náà wà táwọn bí méjì ló ti ń kọ nínú wọn ẹ̀mí mo bí tẹ́nì kẹta yẹn wà ọmọ agége nìyẹn náà but ìkan wà ní Sango Akaka Moruf ó ti late bí 15 days nígbà tó 1 month báyìí ẹ̀hún náà ń kọrin now wọ́n ṣe pé wá ní ẹ̀ pé ẹ wà ṣe bẹ́ẹ̀ ní tẹ́sọ pé ẹ̀ ń kọ fújì ní school wọ́n bá ní nǹkan tá máa ṣe ni pé àwọn bá ṣe máa lọ gbarinṣẹ́ tẹ́pà àlà máa kọrin fáwọn parents wa tó fẹ́ wá yẹn àwọn fans tèmi wọ́n ti dáwó nìyẹn tàbá lọ fún yẹn gbarinṣẹ́ tó tọ́ àṣàkòdé school ìrìnṣẹ́ ní gbogbo àfi kọrin bá ṣe kọrin yẹn school yẹn o tó fi dòun dán yẹn tí kò yẹn fi mọ̀ pé
àwọn èmi ò dẹ̀ sọ fáwọn parents mi lé o pé kọ́kọ́ o torí wọn ní dáhùn o àwọn tó wá síbẹ̀ wọ́n ṣáà rí pé wọ́n ta ṣe nìyẹn then ilé wa lẹ́kọ̀ọ́ ó ló ní fújì kan táwa fẹ́ràn gangan Fabulous ni òun yẹn ni mo lè pè bí ọ̀gá mi. Fabulous. ẹ o di méjì Àyìnlá òun náà ti kún sí so ẹ̀yin ilé wa ló ń gbé táwọn bá ń rehearse nínú ilé tiwọn lẹ́ǹkulé wọn èmi máa jó látọ̀dọ̀ ṣe tiwa máa wò sàlẹ̀ máa rí nǹkan tó ń ṣe ó wá dìjọ́ kan wọ́n wá wálé ní weekend wọ́n fẹ́ lọ sí play wọn bá rí lẹ́gbẹ̀ẹ́ wọn wá ń dúró dè títí ẹ tí lọ ní aláyọ̀ àwọn tí lọ àwọn tí ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn làwọn ń dúró dè wọn ẹlẹ́gbẹ̀ẹ́ yín kẹ ẹ jẹ́ ń lọ gbé ní fún yín jọ máa tẹ̀lé yín lọ wọ́n ní kí ló ṣe student mo ní ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ máa lọ gbé ní fún yín mo lọ gbé ní fún Fabulous yẹn nìyẹn ó ti wá di pé tí máa dé ní weekend gbogbo ẹni tó máa ti ní báyìí àjọ ń lọ ni ẹni tí mo lè Fabulous yẹn ẹni tí mo lè pè lọ́gàá mi gangan nìyẹn torí ṣé àwọn òbí mi ni mò ń ṣe olórin ni bàbá mi olórin ni ìyá mi. irú orin wo ló ń kọ. bàbá mi ń kọ Sakara. lẹ́kọ̀ọ́ yìí. mo lọ bí mi Ságége oní Sakara ni bàbá mi. kí lorúkọ wọn. Ganiu Adisa àwọn náà ti kú báyìí. Ọlọ́run foríjì wọn. alámọ àmì. Ṣàngó lẹ́lẹ̀ tí kọ́kọ́ lọ skul. bẹ́ẹ̀ni. ṣé wàá padà Ságége ni. ẹ má ṣe tán mo padà Ságége lẹ́sẹ̀kẹsẹ̀. bàtà Adágége olórin wo lẹ bá Lágége jáde. olórin pọ̀ tí mo bá Lágége o. bíi. nígbà yẹn náà àwọn alájí kan ní tí wọ́n Lágége Lágége náà ni wọ́n wà àwọn alájí Fancy Ayé Àlàmọ́ àwọn alájí Lover 6 àwọn alájí Agbádá Owó Èjìrẹ́ Ṣàdúrà àwọn alájí Sàkẹ̀yẹn àwọn Lọ́ládé Músẹ́ Àkànní alájí Yàyà Dáníà wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí mo bá o. Lágége ń gbà yẹn. Lágége o wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó pé àwọn àgbàlagbà tí mo bá o ní mo ṣin àwọn alájí Ṣínà Àkànní àwọn alájí Kabaka Ìsíkàbàkà Pàṣọ báwo ni máa ka Pàṣọ máwọn tí mo bá ní ìdíṣẹ́ fújì. ọmọlẹ́yìn mi ló ní màláìka máa jẹ́. 82 lẹ́yìn bẹ̀rẹ̀. 82 ni. ní Agége. Lágége. Aláǹgẹ̀rẹ̀ lè tó bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa. nígbà tá a bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú tá a jọ ní. alẹ́ jọjà. pẹ̀lú Love Idris ìjà kékeré kan wá láàyè láàrin wa torí onírinṣẹ́ tèmi tó ra irinṣẹ́ fèmí. kí lorúkọ ẹ̀. Wabmark. ok. pẹ̀lú ẹni tó náà ń gba irinṣẹ́ lódò ẹ̀ nígbà yẹn. ìyẹn Love Idris. Musitone ilé kẹta síra wọn náà jọ wà ṣótiyé. ok. ọmọ àdúgbò kan lèmi àti Love Idris o ọmọ Agége ni wá ọmọ àjùmọ̀lá méjèèjì ṣùgbọ́n èmi ò lè sọ bóyá òun bẹ̀rẹ̀ fújì ṣáájú èmi. Aláǹgẹ̀rẹ̀ lè tó bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa. kí ni àjọ ṣe ń bẹ̀rẹ̀ náà ni pé Ọlọ́run kan dédé fàmìlíọ̀n bẹ́ẹ̀ náà ni láàrin Agége yẹn. Lágége. bẹ́ẹ̀ ni nítorí pé nígbà táwa dé yẹn ayé ansop káwọ́ sórí làwà dé o. ìwọ náà sọ ibi táwa bá ti fẹ́ ẹni ìgbà táwa bá ti fẹ́ ṣe dé ńgbà yẹn tó bá jọmọ tó tà pa o lè wá bẹ́ẹ̀ o. ayé ìgbà títí wa yẹn o. ansop káwọ́ sórí. Lágége lọ dé Mushin lọ dé gbogbo ẹ̀ kò sí táwa ò rúùtù dé o. àwọn tó bá dẹ̀ sí wà láyé àti màmá kan tá à ń sọ yìí o Àlàbí náà lè jẹ́rìí sí i. Kàrúbí original. wàláì tàláì. ẹ tiẹ̀ fún mi lóhùn òní náà. Ọlọ́run máa jẹ́ ń dá nìkan ṣáyé mi máa jẹ́ ń dá nìkan ṣáyé mi adániwáyé máa jẹ́ ń dá nìkan ṣáyé mi o máa jẹ́ ń dá nìkan ṣáyé mi torí pé àdánìkan jẹ kò dá àdánìkan mú ó burú àdánìkan gbénú pálọ̀ bí ẹranko kò yẹ mí má jẹ́ nìkan ṣáyé mi kò yẹ mí má jẹ́ nìkan ṣe lé mi o kò yẹ mí má jẹ́ nìkan ṣáyé mi. ó pọ̀ lẹ́ o. ó pọ̀. bá a ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn Agége náà láti bẹ̀rẹ̀ tàdé ń lọ láti inú Pen Cinema inú Popsin Hotel láti bẹ̀rẹ̀ sí tó lọ díẹ̀ tó lọ́n bá wa ṣe nìyẹn tó dẹ̀ ti pé ayé tẹ́wọ́ gbà. so ìgbà tí Ọlọ́run á fẹ́ ṣe ògo yẹn ní Iléyá kan ń bọ̀ àwa fẹ́ ṣe rally kò sí lórí tó gẹṣin Lágége àfi Kàrúbé nìkan
kò sí eléré tó gẹṣin lágége tó mi wà lè sọ sí o tó gẹṣin kọrin nígbà yẹn o mi lè sọ ní ìsìn o up till now but pélére máa kẹ́kọ̀ọ́ gẹṣin lágége Karùbé ni àfi tí wéré àfiṣe rálì eré ọdún ni eré ọdún bẹ́ẹ̀ ni ọjọ́ iléyá ni but pélére máa kọ́kọ́ gẹṣin lágége Karùbé ni ok Karùbé original Karùbé original gbogbo Karùbé tó bá kú ọmọọṣẹ́ mi náà máa jẹ́ wàláhì àbí kọjá búrò mi. balẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. pé 1993 ẹni tẹ́mi ṣe rẹ́kọ̀dù fún Dùmọ̀tà ń gbà yẹn orí ló pé Karim ni wọ́n ń pè òun ló lọ ṣe promotion kan fún mi àtàlàbí ní Ajégúnlé Àpàpá ní LA primary school lápapá lọ́dún náà lọ́hùn òun ló lọ ṣe promotion fún mi àtàlàbí nínú LA primary school yẹn bẹ́ẹ̀ gbà yẹn Àlàbí Pasuma yẹn Pasuma yìí o. kí ni táìtù rẹ́kọ̀dù yẹn. Yọ́fà Yọ́fà. ẹ fún mi díẹ̀ mẹ́ṣẹ́ rántí díẹ̀ mẹ́. Yọ́fà tó tèrè lọ̀rọ̀ lé ayé tèrè tó Yọ́fà máa ló gbá yìí o àwọn ọkùnrin lè Yọ́fà ẹ̀yin obìnrin lè tèrè àwa ọkùnrin àní tèrè tó Yọ́fà máa ló gbá yìí o nítorí ngbà yẹn gbogbo àwọn clubs wọ́n máa ń fẹ́ fún mi lóyè nínú club wọn bí àwọn ẹgbẹ́ but wọ́n fẹ́ fún mi lóyè mayor Diamond wọ́n máa fún mi mayor elite mayor kìnìún kan ṣé ti yẹn so ibi mayor yẹn láti yọ mayor fàáyìn ṣe mayor fàáyé aṣọ ni òníra tó bá mọ̀ gbọ́n a sì tún raṣọ àtúnkọ́lé sí pẹ̀lú ẹ̀ sí àtúnkọ́lé sí pẹ̀lú ẹ̀ sí pẹ̀lú ẹ̀ sí bẹ́ẹ̀ ni akọ́lé sí pẹ̀lú ẹ̀ nítorí bí ó ti ń tẹ́lẹ̀ ara àwọn alágbèé tó ń kọ́lé náà wọ́n tọrọ owó títì táwa yìí mọ̀. Aláǹgẹ̀rẹ̀ lètò bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wò. mo lè rántí show kan ní Ìdára sinimá ní Mùṣín èmi àti Paso náà ni promoter wa kan wà ọ̀rẹ́ wa náà ni always la máa ń pè òun ló ṣe show yẹn fún wa nínú Ìdára sinimá yẹn nígbà tá a dé nínú Ìdára sinimá yẹn nígbà tá a ti dé wọn kó orinṣẹ́ dé títí 1 o'clock lóru nígbà tí wọ́n máa kó orinṣẹ́ dé àṣà àwọn fans wa kankan ti lọ àwọn fans mi jẹ́ pé láti Lagos Island ọtí máa ń wá ń gbà yẹn àwọn míì tó wá láti dúró kí tọ́nà wọn jí wọn ti lọ lóò mọ́jú ní jẹ́ pé ti bẹ̀rẹ̀ eré wọn nílé lọ wọn tàwọn kan ti lọ ó ká àwọn Tagége nìkan so nígbà tí wọ́n máa kó orinṣẹ́ dé Àlàbí ló kọ́kọ́ kọrin ìyẹn Paso bẹ́ẹ̀ ni nígbà tí èmi dẹ̀ máa kọrin tí mo kọrin tán stage wọn lọ kàn báyìí inú hall lélẹ̀ bí mi ṣe kọ́ńtọ́ tí mo ń bọ̀ báyìí ẹnìkan kan ràn ọmọ kan wá pé mi pé àwọn aláyé ẹni kò wá mo ní àtàlójá láyé táwọn náà dẹ̀ wá òkè gbà yẹn àmọ̀ pé nìkan kì í ṣe lóhà náà wà kalẹ̀ mọ́ ń gbòòrò láyé ìgbà tá à ń sọ yìí mo ní tàbí pèlè láyé wo lọlẹ̀ ó pé kí ló ń ṣe máa mọ́lá láyé ẹ máa mọ́ irúkú dẹ̀ wà náà tó yẹ pé tábà nìkan wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ lọ so ìdáhùn wí wọ́n ti exist nínú sinimá yẹn exist méjì wọ́n ti tilẹ̀kùn pamọ́ wa so bẹ́ẹ̀ ni pé wọ́n ti mí ní pé máa wá síbẹ̀ yẹn wá ṣeré kọ́lẹ̀ sí ọjọ́ bẹ́ẹ̀ sí yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí òun lọ́jọ́ bẹ́ẹ̀ kémi Àtàlàbí lẹ́pọ̀ gan ṣe yín now nígbà táwọn bọ́ọ̀sì mi ń ta pé àlàyé ò gbọ́ ta láti ẹ̀kan nù rẹ̀ kí ara àwọn ọmọọṣẹ́ mi tán jọjú báyìí àwọn tó wá àtẹ́wọ́ kú pẹ̀lú mi lé àwọn já ìsìsì yẹn ṣe àpè ní cinema house Ìdára cinema ni mo ń sọ o ní mo ṣí o ṣe àpè ní cinema house ní mi tó máa ń kọ́ àwọn bọ́ọ̀bù wọn àwọn fluorescent wá ti jó ó dẹ̀ máa ń pọ̀ ńbẹ̀ wọ́n kàn mú nǹkan kan fọ́ lórí àwọn ọmọọṣẹ́ ni pò ẹ̀bọ́n mi máa dún pò pa mo kàn wú wọn báyìí gbogbo gbẹ́rì sọ̀rọ̀ nígbà yẹn lọ já gbogbo everything wọ́n já gbogbo lára mi mo mi bọ́ta tọ́lẹ̀ dì mí mú gbẹ́ni pé wọ́n mú olè tọ́ dì mí mú gidi èmi dẹ̀ wò wọ́n mo dẹ̀ fọkàn mi gbọ́ lọ́wọ́ mi sọ̀rọ̀ so ọ̀kan láti páàkì mọ́tò staff bus wá sí ọ̀nà bí staff bus yẹn ọ̀nà bẹ̀ náà ni odò abọ́ rẹ̀ wà wọ́n ti ní máàdì pé àwọn máa lọ tì mí sínú odò abọ́ rẹ̀ yẹn
ọkọ̀ mi kàn sọ mi pé ọ̀nà bẹ̀rẹ̀ náà mo ní ẹ̀ka gbàgbà báyìí bá ti gbàgbé nìyẹn ká fi dé Ọlọ́run ṣògo láti Ọlọ́run ṣògo yẹn mo mú wọn dẹnu ọ̀nà létí mú lọ báyìí nígbà tí mo kọlẹ̀kùn yẹn ẹni yẹn ṣílẹ̀kùn tá gbogbo àwọn tó fẹ́ hàn mí yẹn wọ́n rẹ́ nìyẹn tó ṣílẹ̀kùn báyìí gbogbo fi mí lẹ̀ wọ́n sá lọ wọ́n mọ̀ pé nǹkan lá máa ṣẹlẹ̀ so ìyẹn ló mú mi láti bẹ kíákíá omi ìwọ mọ́tò now àwọn ọmọọṣẹ́ mi wá padà wá sínú ilé yẹn wọ́n wá sọ fẹ́ nìyẹn wọ́n mọ̀ pé mo ti dọ́dọ̀ ẹ̀ pé báyìí bá ti ṣẹlẹ̀ sí ọ̀gá àwọn ẹni kan máa wọlé so wípé aláyé ti lọ báwọn ọmọọṣẹ́ mi ṣe lálábì wọ́n bá lálábì òní lọ wọ́n fi tán bá rí mi ẹ̀ ń gbà tán pé òní mo wá bá mo ṣí ó náà wọ́n bá mi lágége náà ṣe ó níbi iṣẹ́ mi nílò ìdájọ́ ṣe lágége náà Agege stadium àti ibo tó ní ó wà ń bẹ́ẹ̀ náà láti jọṣẹ́ lágége tí ó dẹ̀ sí nǹkan kan láwọn ọmọọṣẹ́ mi wá bá yẹn ó ní pé mo ti lọ wípé even gan òun tẹ̀lé mi dé Pen Cinema ṣé yín ó dẹ̀ bá mi dé Pen Cinema tó tọ́ lọ́jọ́ yẹn bọ̀ṣẹ́ nígbà tó máa pàṣẹ táwọn ọmọọṣẹ́ mi rí pé àwọn ọlọ́gá wọn náà bá róhùn mo ti dé Pen Cinema tó róhùn náà àjọ wà lágége náà gbà yẹn náà ni ṣẹ́gẹ̀t ọ̀nà ọ́fíìsì mi lòun náà máa ń gbé gbà yẹn lágége kan náà tájọ wá yẹn so lẹ́yìn show yẹn láti jọ wá lẹ́pọ̀ kó di pé show kan tá a ṣe nínú stadium last ẹni tó àbúrò Fáyẹmí lẹ́kìtì yẹn ló ṣe show yẹn fún mi àti ẹni stadium Agege nígbà tó fẹ́ẹ́ sọ fún Fọlábí ó ní tóun ò bá rí kàrògbé òun ò ní gbowó lọ́wọ́ wọn ọ̀hún títí mo débẹ̀ respect pọ̀ o respect pọ̀ tó máa fọ up to today ni o mi ò sọ eléré mi o ìyẹn Paso àpàsọ lè mi sọ ń pa ẹ o up to today ni o bó bá ṣe di mí nísinsìnyí dáhùn sọ̀rọ̀ yìí ẹ̀yin náà wò pé kí ló ṣẹlẹ̀ gan-an ẹ̀ṣẹ̀ máa tó wà ń kára yìí. rẹ́kọ̀dù àkọ́kọ́ yín tẹ̀ ṣe yẹn Bẹ́ẹ̀ni. pé táìtù lẹ̀ ní Yọ̀fà èwo ni kejì Marvels mélòó ni gbogbo rẹ́kọ̀dù tẹ̀ ti ṣe ṣe mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ni ṣé ọjọ́ tí mo ṣe lórí ṣètò òyìnbọn pọ̀ ọmọọṣẹ́ mi ni kí n sọ ní àbí báwo níbo ní ju Ṣàgánà pọ̀ ń bẹ́ẹ̀ ṣe yọ accident ní ká sọ ni àbíjọ́ tí mò ń lọ síbi iṣẹ́ tí kí kankan má ṣàmọ́ mi mọ́ àwọn kan sí kakàn gbé lọ sí hospital mo rẹ̀ ní kí n lọ lé kí n lọ change àdèmàdé hospital wọn lọ́mọ ti kú so ìgbà tó tún máa dé 15 days míì náà ìyàwó mi ọmọ tó kú yẹn máa pọ́dún kan ní o bí 15 days ló kó pọ́dún kan o ìyàwó mi kejì náà tún wà nígbà náà 15 days tóun náà tún máa bímọ ọmọ náà tún mélòó ta fẹ́ sọ. Àǹgẹ̀rẹ̀ lètò bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa bọ̀. ṣe rí ara wọn kan tó máa ń dá nǹkan lẹ́nu yẹn èmi mo lè fi gbogbo ẹnu sọ o nítorí ajá ò ní rorò kó ṣojúlé méjì nígbà yẹn tèmi bá lọ ṣe lábẹ́kúta ṣóyìn tí wọ́n lọ ṣe lábẹ́kúta mi tí àwọn tí mo mọ̀ ń bẹ̀ lábẹ́kúta ń gbà yẹn káràwọ̀ tó jáde àwọn kan ń jẹ́ bonanza ìjìrẹ́ bonanza àwọn orí àná àbí tí máa ń kọ ni wọ́n máa ń wòran bẹ́ẹ̀ gbà yẹn orí àná wo orí àná máa ń jà láwọ yẹn ohun wòran wọ́n máa ń wòran bí tí máa ti kọrin lábẹ́kúta ni èmi ni mo sọ kì í ṣe pẹ́lú mi o àlàó rẹ̀ dé ṣóyìn oná lè ti máa kọrin ní bẹ́ẹ̀ pẹ̀tẹ́ tí mo ti lábẹ́kúta mi ìrà láwọ orí o ṣẹgẹt èmi ò dẹ sọsẹ kó tó mi lọ ṣe lábẹ́kúta nígbà tá à ń sọ yẹn kò sí ọ̀sẹ̀ kan kí kárògbé má dàbẹ́ tí má lábẹ́kúta kò tí sí màá wà ń Ṣàngó màá wà ń Fọ̀ màá wà lábẹ́kúta Ọlọ́run kẹwàá náà ọ̀rẹ́ lèmi àti ẹ̀yìn sí nígbà yẹn ni mò ń sọ bọ́dọ̀ gbà yẹn ẹ̀ táwọn kọrin mi ì tí aláwọ̀ rí mi ì tí mo rí bẹ́ẹ̀ ni mo sọ Mọ̀rúfù Ebi tó yẹ kí n mọ Mọ̀rúfù Ebi ni pé òun gbé lọ́dọ̀ wa lágége ṣó ti yé yín but nígbà tí Àlàó máa dé ó ní show kan tó ń ṣe lágége nínú stadium orí ọ̀ka mi àbí kíní kan kíní yẹn láìfì yẹn náà ló jẹ́ kí Àlàó bẹ́ẹ̀ wà lágége ní moment à ń sọ yẹn ṣó yé yín mi ń sọ tẹ̀gbá mọ́ ọmọ tí kò lẹ́nu tẹ̀gbá yẹn o àmọ́ lágége tálà fi dẹ́gbà tó fi lè kọ́ ni pé òun lọ̀gá olórin lágége ṣe understand bó táwọn èèyàn títí wá lágége wà yẹn wọ́n fẹ́ nǹkan tajú tí wọ́n lọ
àwa ni wọ́n dẹ̀ ń rí lójoojúmọ́ ṣé o ti yín àwa ni wọ́n rí but wọ́n fẹ́ràn nǹkan ta nígbà tó wá di pé Àlàó kọrin yẹn àwa lọ̀gá olórin lẹ́gbàá mọ́ ló ṣàbí àjà ìgbà yìí náà wá ṣe rẹ́kọ̀dì kan báyìí pé kò sọ ọmọ oko tí ó fojú dọ̀ ọmọ Èkó àfọmọ ìṣù bá ń ṣe kò sọ ọmọ oko ọ̀rọ̀ ni kò sọ ọmọ oko rẹ́kọ̀dì Karùbé ó fèsì sí nǹkan tí rẹ́kọ̀dì Àlàó sọ bí ẹ̀ ṣe rí nìyẹn now ó tó wá tó mọ́mẹ́ǹtì yẹn nǹkan kan ti ṣẹlẹ̀ Àbókí fẹ́yìn Àbókí Ahmed Akànṣe Lágége yìí kò ń ṣolórin kò ń ṣolórin o national ni wọn láti ilẹ̀ up to today ṣe ó ní branch chairman bẹ̀rẹ̀ ń sìn ṣe now òun ló dúró bí igi lẹ́yìn ọgbà tèmi nígbà tá à ń sọ yìí mi wá mọ̀ bóyá níbà àbúrò mi lẹ níbà ṣe bóyá òun ni igi lẹ́yìn ọgbà Àlàó ń gbà ẹ̀ o ṣe get but nígbà tí mo sọ fún yín yìí Àbókí ló mú ẹni bá wá sí Pen Cinema èmi dẹ̀ máa ṣe inú Pen Cinema every Sunday ṣé pé gbogbo wọn kẹ̀dẹ̀rẹ̀ tó bá dé Pen Cinema ó ti sí gbòòrò wàláì ó ti sí gbòòrò nígbà tá à ń sọ yẹn o now ibi tá a ti ń ṣeré yẹn lọ́jọ́ kan ó dẹ̀ ti kọ́mọ̀fẹ́ nígbà tí máa ń ṣeré lọ́wọ́ ó kàn déédéé kò ní pé fẹ́ náwó fún mi o kókó ọtí wọn báyìí máa ń ṣe ẹbí ọmọ kó kàn dé pé ó dà àbí kíní kan bùrẹ̀ tí máa ń sọ pé àbúrò mi ni ẹ wà tẹ́sí kíní ìjọ kan àwọn Àbókí wá jókòó lọ́jọ́ ìjọ Sunday mo ń play lọ́wọ́ amúlẹ́lẹ́ gbogbo wọn pọ̀ mẹ́ wọn jókòó bó ṣe ń bàbá yẹn kàn tún ṣe the same thing ni báwọn Àbókí ṣe ní kọ́mọ kan lọ fi gbá kíní bó ṣe ọmọ tó wá Àbókí rán sí yẹn pé tí àfọmọ yẹn nìyẹn so Pen Cinema manager táwọn sọ ti bẹ̀rẹ̀ o kó tó bí orin yìí wá o kó tó bí orin wo orin èmi lọ̀gá olórin lẹ́gbàá ọmọdé ṣàbí nígbà tó máa di ọjọ́ alẹ́ yẹn àwọn ò lọlé Àbókí ti lọlé lọ sùn kánífà kan wà nísàlẹ̀ jù ẹni bá lọ síbẹ̀ pẹ̀lú àwọn bọ́ọ̀sì ẹ̀ àwọn ọmọ iṣẹ́ Àbókí náà wọn náà lọ sí kánífà yẹn wọ́n drag ẹ̀rọ yẹn kánífà yẹn ẹni bá sọ fún mi pé òun ò lè bẹ́yìn jà ọ̀gá yín lòun máa bá jà láti pàtí yẹn wọ́n drag ẹ̀ títí tílẹ̀ fi mọ́ wọ́n wá padà sí Pen Cinema láàárọ̀ àwọn yẹn fẹ́ lóògùn wọ́n fẹ́ pé mọ́tò Ìbàdàn tó ń lọ sí kí ní fi ń lọ sí gbogbo ẹ̀ kò jẹ́ káwọn yẹn ráyè pèrò sí mọ́tò yẹn àwọn ìyá tó fẹ́ wọ mọ́tò gan ń bẹ̀ pé bàbá ọkọ mi jọ má ṣe báyìí ṣeye kò gbọ́ àwọn ọmọ àbẹ́lẹ̀ rẹ̀ ti dé ta àwọn ìyá lóní ẹ tiẹ̀ lọ pẹ́ ní tẹ́fẹ́ bá jà òun wákàtí ẹ̀ rí gan àwọn ọmọ yẹn dẹ̀ lọ pa kò tí sáyé fóònù wọn dẹ̀ lọ pa abẹ́ẹ̀dì wà nílé ó dẹ̀ dé wọn yá ni àti ẹ̀jẹ̀ tẹ́fẹ́ jà náà rè lọ́jàjà yín òun náà bá lọ́ọ́ di Sakamori yes field ńlá ní Sakamori kílẹ̀ tó mọ ìgbùgbà yìí ti gbọ́ pọ́n fẹ́ jà ń bẹ́ kì í ṣèjà wẹ́pọ̀ ọ̀hún blow ni o ṣe wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ jà wọ́n jà bóyá tẹ́ wọn lọ́rùn ọtí tí ẹnìkan mọ̀gà ṣẹwàá nígbà tí àwọn press ẹgbẹ́ yìí máa gbé kiri yẹn wọ́n ní Karùbé náà Ṣẹ̀fíù o Àbókí ló lu ẹni bá. Àbókí ló lu ẹni bá. O tiwa àwọn tòbítòbí bí àtọmọ Àlàó àtọmọ Wàsíù Àyìndé wọ́n jọ lọ sí yunifásitì ọmọ mi lọ́ọ̀yà ni lọ́ọ̀yà lọmọ Wàsíù Àyìndé wọ́n jọ lọ sí secondary school kan náà wọ́n jọ lọ sí yunifásitì ni wọ́n jọ ṣe lọ́ọ̀ jáde ni wọ́n jọ lọ sí law school kan náà ni. nídìí iṣẹ́ fújì náà. wọ́n jọ wá lu òyìnbó báyìí ni. ẹ ṣe ń kọrin yẹn gangan dì sí. níṣẹ́ mi dáhùn ṣe iṣẹ́ kí láǹṣe. iṣẹ́ fújì ń gbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sí. nígbà tá a bẹ̀rẹ̀ yẹn nǹkan tí mo lè sọ pé mo rí sígbà náà ni pé ẹ mọ̀ owó níyì ń gbà yẹn ni owó níyì gan nígbà tá a bẹ̀rẹ̀ yẹn ok wọ́n ra níṣẹ́ fèmí mo dẹ̀ ń san 3,100 every month ẹ̀rí gbówó ńlá ni 3,000 ìkélérè kan sọ yẹn lóṣù kan 100 every month tí wọ́n dẹ̀ gba níṣẹ́ yẹn lọ́wọ́ mi tí mo dẹ̀ ń san wọ́n ra níṣẹ́ fún mi ní o wàá máa kẹ́ lọ́n bá mi fọ̀rùn kẹ́ ṣé bẹ́ẹ̀ so à ń rówó ń gbà yẹn adẹ̀ rówó yẹn fi ṣe nǹkan ìgbà yẹn làwa ti fowó kọ́lé táwa ti ní mọ́tò tá ti bọ̀ táwa ò sí rárá rí wo kò sí tó kàn wá. Coded life. àwa ò sí tó kàn mí pẹ̀lú gbogbo yìí. Àǹgẹ̀rẹ̀ lètò bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wò. wọ́n bá fa aṣọ ńlá dáṣọ ẹ̀wọ̀n
aṣọ ẹ̀wọ̀n èmi ò ní wọ̀ níbẹ̀ o wọ́n bá kọ́ gbá ẹ̀wọ̀n sásòrọ̀ òkè o bó ti lè hùn kó rẹwà tó èmi ò ní sùn níbẹ̀ o wọ́n fa aṣọ ńlá dáṣọ ẹ̀wọ̀n aṣọ ẹ̀wọ̀n èmi ò ní wọ̀ níbẹ̀ o wọ́n bá kọ́ gbá ẹ̀wọ̀n sásòrọ̀ òkè o bó ti lè hùn kó rẹwà tó èmi ò ní sùn níbẹ̀ o ẹjọ́ ẹlẹ́jọ́ ló ń kó ní sí yọ́yọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ o ló ń kó ní sí gòbè èmi ò ní bá wọn dá sí i mi ò ní wọ gbàgà wọ́n fàṣọ ńlá dáṣọ ẹ̀ rọ́dà mi ó pọ̀ nílẹ̀ ó pọ̀ ó dà Karube original Karube tó wà tó mélòó tẹ́ mọ̀ Karube tó wà tí mo mọ̀ tẹ́tẹ́lẹ̀ afẹ́ tó mẹ́jọ ó dà gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé sìn ká ló fẹ́ pé Karube original bí wọ́n fẹ́ pè yín fòde eré tàbáwọn olólùfẹ́ yín tó ti rí yín ti pẹ́ tó ń fẹ́ pè yín ẹ bá fún wọn ní tẹlifóònù nọ́mbà yín sà. ok WhatsApp nọ́mbà mi ni eléyìí wọn àǹfààní tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi àfẹ́ pè mí àfẹ́fẹ́ mẹ́sẹ̀jì síbẹ̀ WhatsApp nọ́mbà mi ni eléyìí 080 54 15 13 06 080 54 15 13 06. ṣe mọ̀ pé Ògún lónírin abiná lẹ́nu ní Ṣàngó Arábá ń bí lọ́kọ́yá èmi ló ní fújì mi original Karube bóyá kan ló ń Barrister lẹ́yìn Síkírù Àyìndé ó ń polówó Àyìndé bẹ́ni kan ló ń Kollington lẹ́yìn Akọ́láwọlé rẹ̀ ló ọmọ Akọ́lájẹ ó ń polówó Àyìnlá bẹ́ni kan ló ń Marshal K1 the ultimate ó ń polówó Wàsíù bẹ́ni kan ló ń Karube lẹ́yìn Débísì Àyìndé ó ń polówó Karube original worldwide èmi lọ original Karube onífújì tó bá máa lálùyọ ó di dandan ó ní láti dájọ́ orúkọ àlọ́ onífújì tó bá máa lálùyọ ó di dandan ó ní láti dájọ́ orúkọ onígbàgbọ́ tó bá ń wá foríjì ó ní láti dàtúnbí ṣẹ́yìn náà ti rí onígbàgbọ́ tó fẹ́ wájú foríjì ṣẹ́yìn kó máa dàtúnbí ni kẹ́nìkan kọ́ndé owó ṣùṣù sí kó lóun ní Karube gangan tó lè possible. bọ̀ tó lè mú Karube ó lè ṣe anything aloma ìbá mú Karube anything bọ̀ kó lóun ní Karube original tèmi ń jẹ́ ṣe rí pé tó dáa kéèyàn jẹ́ orúkọ tiẹ̀ ó dáa kó jẹ́ orúkọ ẹ̀ irú ọmọ mi Aloma yẹn sì mú Fúṣọlá lórúkọ ẹ̀ Fúṣọlá ọmọ mi ni olómele mi ni ẹ̀yìn mi ló ti lómele tẹ́lẹ̀ ó ti wá ń kọrin sìn ó ní Aloma yẹn Karube Aloma original mi ń jẹ́ Karube Aloma nìyẹn ṣe rí pé mo gbọ́dọ̀ differentiate ẹ̀ ọmọ mi. Karube ó dàbọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ pe Karube original ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rẹ̀ ti gbọ́ yẹn tẹ́ bá fẹ́ pè wọ́n pátápátá jàre kí ni káwọn olólùfẹ́ yín máa retí nínú ọdún yìí. à ń po nǹkan kan àwọn ẹ̀dẹ́ láwọn tó jókòó wọ́n ń po nǹkan kan pọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀lẹ́sì. ẹ máa retí iṣẹ́ tuntun kan lọ́wọ́ láti ọwọ́ Karube original tó bá ti jáde náà àtúnjẹ kẹ́ gbọ́ ẹ ṣé gan bàbá. ẹ ṣé mo dúpẹ́. ó yá ẹ jẹ́ jọ máa wo